Olódùmarè ọba ọ̀run bàrẹ̀, ọba lánàá, ọba lénìí, ọba títí ayé àìnípẹ̀kun. Àjùbà, ẹ̀yà lásìkò àjùbà. Ọ̀rúnmìlà ní àpáta pààrà para rẹ̀ lájùbà. ń retí ẹni tí ó kọ̀ òun. Adífá fún kú tí sọ̀rẹ́ ìwọ̀. Adífá fún ìwọ̀ tí sọ̀rẹ́ ẹkú. Àṣà ìmẹ̀wọ̀ iní ń pa wọ́n là ń pé kú ni. Gbogbo ohun tí bá ń da ènìyàn láàmú, a ní láti mọ̀ pé ó yẹ kéèyàn wọ́nà àbáyọ sí. Ajá ò pilẹ̀ gbó, ènìyàn ò pilẹ̀ rorò. Mo wá rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n ń sọ̀rọ̀ lórí Yorùbá nation ní orílẹ̀-èdè tiwa la fẹ́ ni ká wá ojútùú sóhun tó ti dàrú. Mo rí i pé iṣẹ́ tí wọ́n ń ṣe iṣẹ́ akọ́ṣẹ́ni ení. Ẹlẹ́ẹ̀kejì, mo rí i pé ọjọ́ ọ̀la wa ń ló ṣe pàtàkì sí wọn. Ẹ̀ẹ̀kejì. Ẹlẹ́ẹ̀kẹta, mo wá rí i pé wọ́n ní àfojúsùn lórí kí orílẹ̀-èdè kó lè dáa ká má bàa ṣe wà bákan náà mọ́. Nípa ọ̀rọ̀ yìí, ó jẹ́ kẹ́mi náà kí n kíyèsí ọ̀rọ̀ fọ́nrán fídíò eléyìí tẹ́ fẹ́ wò yìí. Look at Hausa people. Is there any Hausa governor today? Is there any Hausa emir? Is their land though? Katsina is Hausa land. Kanu is Hausa land. Sokoto is Hausa land. The Hausa people own it, indigenous to those areas. I'm asking you this question. Is there any Hausa man who's an emir in the north? The answer is no. Look at Yoruba land, the Lorin. Yoruba, how did you lose a Lorin? You lost a Lorin because somebody thought or felt that by aligning himself with what he felt was a superior Fulani force, he can defeat his own people. Afonja, what happened? As a result of that miscalculation, the great Yoruba race lost a Lorin to Fulani Caliphate. That is why in a Lorin you have an emir of a Lorin, not an Oba of a Lorin, answerable to Sokoto. That is where Lai Muhammad comes from. You can see them. Sokoto slaves in Yoruba land. When I say that it's not religion, it has nothing to do with religion. The more you keep on supporting evil in the zoo, the more your land will be taken. Ajá ò pilẹ̀ gbó, ènìyàn ò pilẹ̀ rorò. Àwọn tí ń sọ̀rọ̀ yìí ò dédé máa sọ. Ìjẹ́ ẹ̀sìn nílẹ̀ Yorùbá, nílẹ̀ Káàárọ̀ Oòjíire, ṣé kò ní jẹ́ kí tiwa ta báyìí? Ṣé tọ̀ta wa ò tí ì máa ta? Tá fi lọ rèé ganú sílé onílé. Ọ̀gọ̀rọ̀ àwọn ẹbí wa, ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn wa, ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀jẹ̀ wa, àwọn ìran wa ń lọ jẹ́ pé ilẹ̀ yìí ò wọ́n gbé mọ́. Òkè òkun ló ní kálukú ni wọ́n ń sáré lọ. Ẹ wá wo ohun tí tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Amẹ́ríkà nígbà tí ààrẹ orílẹ̀‐èdè wọn tó wọlé síbẹ̀ tí wọ́n ń sọ pé wọn ò fẹ́ àwa tí a jí aláwọ̀ dúdú rí mọ́. Pàápàá jùlọ ọ̀rọ̀ tó sọ tó fi sọ pé wọn ò fẹ́ wá rí, sáà lè sọ pé kìí sọ̀rọ̀. Ó ní látọjọ́ tá a ti gba òmìnira, tí Áfíríkà tá a ti gba òmìnira, ẹ̀jẹ̀ aṣọ ìtọ́kàn wa torílẹ̀-èdè Nàìjíríà tá a ti gba òmìnira, wọ́n ní kò sí ìdàgbàsókè kankan nínú ìrìn àjò wa. Ṣé bẹ́ẹ̀ la gbọ́n ni? Ṣé bẹ́ẹ̀ la lọ́pọlọ ni? Ṣé bẹ́ẹ̀ la mọ̀ ń tọ́ da fún ara wa láti ṣe ni tó fi jẹ́ pé gbogbo owó tá a bá rí òkè ọ̀hún là ń kó lọ láti máa lọ rèé ṣe ìrégbè ń bẹ̀? Ṣáwa ó wá ń pè wá níjà, ó challenge wa, ó ní ká lọ rèé tún orílẹ̀-èdè tiwa náà ṣe. Bá a bá sọ pé Amẹ́ríkà ní ń dà wá láàmú bí orílẹ̀-èdè wa bí ó ṣe dàgbàsókè, ṣé bí ọ̀pọ̀lọpọ̀ nǹkan lágbára tiwa náà ká, àwa là ń dara wa láàmú kì í ṣe orílẹ̀-èdè kankan. Ẹ wo tí wọ́n fojú àwọn ènìyàn wa rí lọ. Bẹ́ẹ̀ sì ni ẹ̀yin tẹ́ ẹ jí adarí wa, ẹ̀ṣẹ̀ rẹ̀ ń bẹ lọ́rùn yín o, ègún rẹ̀ ń bẹ lọ́rùn yín o, aburú rẹ̀ ń bẹ lọ́rùn yín o. Ẹ wo bí tí ẹ̀sìn tó sọ wá dà, ẹ wo bí tí ẹ̀sìn tó gbé wa dé. Èso ń sìn ọ́, ẹni tá a bá sìn iwájú ni máa gbé. Kí ló dé tó jẹ́ pé tó yẹ kí wọ́n máa sìn wá, a fi àwọn síwájú? Rárá. Èso ń sìn ọ́, ẹni tá a bá fẹ́ sìn iwájú ni máa gbé. Ṣé àwa nílẹ̀ Kóòtù Òjíire, ṣé kò sí ẹni tí ó sìn àwa ni tó fi jẹ́ pàwà là á máa sìn yàn ní gbogbo ìgbà? Bàbá ní ká ka orílẹ̀-èdè tá à ń sìn, kí ẹ máa ṣe kèrèmí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa tí ń bẹ l'Amẹ́ríkà, wọ́n ń sìn wọ́n ni, wọ́n ń rówó. Ẹ wá dúró iṣẹ́ tí wọ́n ń ṣe nínú òtútù ní Canada, ní Europe. Ẹ wo òtútù tí wọ́n fẹ́ sí gbà ya wọn. Ẹ wá dúró tójú wọn rí. Wọ́n ń sìn wọ́n ni. Sáwọn ò ní lẹ́ni tí ó sìn àwa ni. Níbẹ̀ lọ́mọ China kan ló ti wá sórílẹ̀-èdè Nàìjíríà wa, ló ti rí ilẹ̀ tó tẹ́jú lọ tó sì bù sẹ́kún. Bí ìgbà tó jẹ́ pé lójú rẹ̀ aya ọmọ onínàkúnà, aya ọmọ àpà. Ọ̀rọ̀ náà látún gbọ́ lẹ́nu Nnamdi Kanu yìí tó sọ̀rọ̀ nípa Sultan of Sokoto, Emir of Ilorin. Bàbá láwa tá a jẹ́ Kóòtù Òjíire tá a bá láàgbọ́n
ọ̀pọ̀lọpọ̀ ọ̀ràn mi náà ń bẹ tán náà gbọ́tọ́ pé ọgbọ́n ń bẹ nínú wọn o òye ń bẹ níkùn wọn wọn lọ́gbọ́n wọn sì mọ̀ràn torí pé n ta ń fààyè gbà wọn ò fààyè gbà ìdí tí mo fi wá sọ̀rọ̀ tó fi ní ṣe pẹ̀lẹ́sìn ni pé tipẹ́tipẹ́ látọjọ́ tó ti pẹ́ láti máa ń gbọ́ tó yẹ pé tá a bá fẹ́ gba àwẹ̀ ní tó ń bọ̀ yìí tá a bá fẹ́ sọdún túnú àwẹ̀ wọ́n wá sọ pé wọn tí ì gbọ́ àṣẹ láti ọ̀dọ̀ Sultan of Sokoto ó ní ó fún wọn ní ọjọ́ pé wọ́n ti rósù wọn tí ì rósù àwọn kan wá ṣe ìtúnu lọ́jọ́ kìíní àwọn kan ó ṣe ìtúnu lọ́jọ́ kejì ó túmọ̀ sí pé n tá a fẹ́ máa ṣe tàbí n tá à ń ṣe àmọ́ torí pé tó bá jẹ́ pé a bá mọ̀ ni kì í ṣe pé ẹni yẹn ni ó wá máa sọ fún wa pé ìjọba ilẹ̀ gbọ́dọ̀ sí lọ́hùn ìjọba ìtẹ́ bá ṣe báyìí nìrìn àjò yẹn ńlọ máa tó ní ìtẹ́wọ́gbà ṣé bá a ní ẹ̀sìn tá à ń ṣe síbẹ̀ lákọọ́lẹ̀ tó bá lákọọ́lẹ̀ láwọn àkókò gbà yẹn kí ló dé tá a lọ gbé àwọn àkọọ́lẹ̀ yẹn kọ́ wá jẹ́ pé a lọ rè máa gbé yẹ̀wò pé àkọọ́lẹ̀ yìí ó ti wà ẹ̀sìn ní Islam lákọọ́lẹ̀ ẹni gbogbo ń tẹ́ ń ṣe ló pé sẹ́yìn ò pé kò pé ọ̀pọ̀lọpọ̀ gbà tó jẹ́ pé ọdún ìtúnu àwẹ̀ ó pín sí méjì ẹlòmíín ṣe láyé ju ọdún bóyá la fẹ́ rí ọdún ìtúnu àwẹ̀ tó jẹ́ pé ẹyọ kan ní ẹ ṣe rí tó jẹ́ pé gbogbo ayé wájọ séńjọ́ kan bíi káwọn mọ́sálásí òkè kí wọ́n ṣètúnu àwẹ̀ tí wọ́n lé ní káwọn mọ́sálásí ìsàlẹ̀ kí wọ́n ṣètúnu àwẹ̀ tí wọ́n ń jọ́ kejì kí ló dé tó fi jẹ́ pé ọ̀dọ̀ ẹni yẹn Sultan of Sokoto ní ẹ jẹ́ olórí fáwa níbí à ń sin Sultan of Sokoto ìran Haúsá jẹ́ olórí fún wa emir nílùú Ìlọrin àní tó jẹ́ olórí fún wa ẹlòmíín tó ń bàbàrà emir nìkan ṣoṣo nílùú Ìlọrin ju gbogbo ọba alẹ́ káàrọ̀ òjìrè lọ nítorí ìfẹ́ ẹ̀sìn à ń sin Amẹ́ríkà à ń sin àwọn Arab ẹ wo gbogbo orílẹ̀-èdè tó jẹ́ pé à ń sìn wọ́n àwọn wo ló fẹ́ sin àwa èyí tó wá yẹ ká tó máa maintain ká dúró lórí ọwọ́ wa kó jẹ́ pé èyí tá a mọ̀ yìí ìwọ̀nba tí ń jẹ́ ìṣẹ̀ṣe wa àṣà wa ìlà àwọn Amẹ́ríkà àwọn orílẹ̀-èdè míì ènìyàn tó wá ń sìn lọ́dọ̀ tiwa àwa tá a jẹ́ babaláwo àwa tá a jẹ́ oníṣẹ̀ṣe àwọn òyìnbó ọ̀wá a máa ṣe ń tá a máa ṣe fún wọn ọ̀pọ̀lọpọ̀ ń tà ń ṣe fún ẹ̀ tó bá jẹ́ pé ibi tó ti jẹ́ ìtẹ́wọ́gbà fún ìjọba ni ó yẹ ká ti pákéjì ẹ̀ débi pé ẹ̀tọ́ ìjọba ó yẹ kí kó máa wáyé ń bẹ̀ bóyá ń gbà tí wọ́n bá lórílẹ̀‐èdè wa gbogbo àwọn ọ̀nà tí wọ́n gbà pátá láti lọ rèé ṣètò ìrìn àjò yẹn kíjọba náà máa rówó látara wọn kí ni tó burú ń bẹ̀ ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn ní wá síbi ọdún Ọ̀ṣun Òṣogbo bí wọ́n ṣe ń wá ìjọba sì ń fojú kékeré wò wọ́n pẹ̀lú bí wọ́n ṣe ń wà pé àwọn minority ni wọ́n bí ìjọba bá ní dá sí tẹ́ bá ní gbé lárugẹ yóò di tí àti ìjọba àti àwa tá a mọ̀ rí èrè ń bẹ̀ sẹ́nìkan gbọ́n bí ìjọba ni nígbà tá a bá jọ rò ní gbogbo ìrìn àjò ní ọ̀wà gbogbo ti yẹ kọ́ yẹ nínú àwọn tí wàá tó ń fún mi ní ìrònú tí mo tún ronú nípa ẹ̀ ni pé àwọn bàbá wa tá a máa ń dakọ nínú Islam pé bàbá Shehu Adam Marikas Shehu Bulala mi ò mọ gbogbo àwọn ẹ̀ka ìrìn àjò bó ṣe lọ ẹ bá ní ṣèwádìí lórí biography tàbí autobiography wọn ni tí bá ń bẹ láyé ṣé ọmọ bíbí ti ń jẹ́ Yorùbá lẹ́jẹ̀ níbi ṣe ni wọ́n torí pé tá a bá ń bàbàrà wọn tá a bá ń sọ pé lágbájá àfáàbí rẹ̀ ò sí láyé tó wá jẹ́ pé àfáàbí rẹ̀ ò sí láyé tàbí kò sí nílẹ̀ káàrọ̀ òjíire tàbí lágbájá la síwájú ẹ̀sìn nílẹ̀ káàrọ̀ òjíire tó wá jẹ́ pé ẹni tó já síwájú ìwọ̀n ń tún lọ rèé gbàṣẹ lọ́dọ̀ Sultan of Sokoto àti lárùn ọpọlọ a jẹ́ pé nǹkan ń ṣe wá nígbà wo làwa ó sìn yàn ìgbà wo ni èèyàn ó sìn àwa ẹ wọ́n tá a ti ń sìn yàn bọ̀ generation kan làwọn tí wọ́n kó lẹ́rú wọ́n ń kó wọn lọ wọ́n ń kó wọn bọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan làwọn ènìyàn wọ̀nyí wọ́n ti dàrú mọ́ta wa lọ́wọ́ a rí wọn gẹ́gẹ́ bí aṣíwájú a rí wọn gẹ́gẹ́ bí ẹni tó mọ̀nà a rí wọn gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ pọ̀ ní ọmọ Ọlọ́run Haúsá ò ní gbà kíran Yorùbá kó síwájú òun nínú òrùn kíkí níbo là ń lọ mo wá rí fídíò yìí pé Nnamdi Kanu ọ̀rọ̀ tó sọ yìí àkíyèsí tó pè wá gbogbo wa kọ́ la lè kíyèsí bẹ́ẹ̀ mi ṣe kíyèsí mo fẹ́ ká fojú lámẹ̀tọ́ ká fi wò ìlú Ìlọrin ó di tí à ń jà á sí tó jẹ́ pé láti jẹ́bà ẹni tí ń jẹ́lẹ̀ káàrọ̀ òjíire ló ti bẹ̀rẹ̀ Ìlọrin ń bẹ láàrin asọjẹ́bà sẹ́yìn kódà nínú àwọn ọba tó jẹ́ pé wọ́n ní lọ́kàn pé ilẹ̀ káàrọ̀ òjíire làwọn fẹ́ bá lọ ọ̀pọ̀lọpọ̀ ń tà ń gbọ́ pẹ̀lú wọn tí wọ́n ń fojú wọn rí kì í ṣe tó wuyì ará mi nínú orúnmọlẹ̀ tàbí nílẹ̀ káàrọ̀ òjíire ará mi nínú orúnmọlẹ̀ èmi bẹ̀ wá mọ̀rọ̀ wá ẹ jẹ́ ká kíyèsí o àìláṣọ Ọlọ́run pa àkábà ń bàbá wa bí wọ́n ti sọ àpérò tí ń jẹ́ gbogbo ọmọ eriwo ló yẹ kó jẹ́ kò sí bí ò ṣe ní jẹ́ ọ̀rọ̀ kan lẹ̀ kan bá lé yóò tó kan jẹ́jẹ́ mi náà ni mo jókòó mi gbogbo bí Islam ọ̀bá dùn yẹn ẹ̀yọ́ kò mẹ́ so jẹ́ ń sìn. a ní láti kíyèsí àìláṣọ Ọlọ́run pa àká
lórílẹ̀‐èdè àpérò gbogbo ọmọ eriwo lọ́yẹ kó jẹ́ ojú àjùmọ̀ṣe iṣẹ́ ìṣe gbogbo wa pátá ni. Apá eku kọjọ́ tọ̀yà ṣáà lè fi apá eku ká fi wé apá àtọ̀yà. Àwọn òfin tí wọ́n fi wé tiwa, àwa là ń fi tiwa là ń fi wé tiwọn, kò sì jọra wọn. Ẹ jẹ́ kíyèsí gbogbo apáta tó bá pẹ́ ní tòótọ́ la bá nífẹ̀ẹ́ pé kórílẹ̀-èdè yìí ó dáa, a ní láti gbé ìfẹ́ ẹ̀sìn sọ́tọ̀ kí wọ́n má fi ẹ̀sìn darí wa mọ́. Ẹ̀sìn la fi bà orílẹ̀-èdè yìí jẹ́. Ẹ wọ̀ gòrówó tá à ń kó jọ tí wọ́n fi rán èèyàn lọ sí Mẹ́kà táwọn ìjọba ná ọ̀nà ọgbọ́n láti kówó jẹ náà ní gbogbo ẹ̀. Báwo ló ṣe fẹ́ dáa? Báwo lórílẹ̀-èdè ọ̀hún ṣe fẹ́ dáa? Orílẹ̀-èdè tó bí ọmọ mẹ́ta tẹ́nìyàn méjì ń gbádùn tí kan sọ́fà tá à ń fi ẹ̀tọ́ ẹyọ kan tá a fi ń dùn ọ́n náà lórí tiwọn o. Wọ́n lórí tiwọn o. Gbogbo tíjọba ń fojú oníṣẹ̀ṣe rí tí wọ́n ń fojú ẹ̀tọ́ wa tí wọ́n fi ń gbolẹ̀ tí wọ́n ṣe fún wa, oníṣẹ̀ṣe náà lẹ́lẹ́dàá tiwọn náà. Bó bá fẹ́ dá láàárọ̀ yóò kù díẹ̀ káàtó kó tó dá lẹ́ni. Ẹja ṣe bó ti tọ́, ẹja gbé fẹ́ẹ̀sì sẹ́gbẹ̀ẹ́ kan. Ẹ wà àtijọ́ yìí lágbájá kó jẹ́ tẹ̀yìn nìkan kó jẹ́ tẹ̀yìn méjèèjì ṣe é níjowó lọ ni, ẹ kọjúlé lọ, ẹ ràjú mọ́tò lọ, ayé lẹni ẹ lọ́rùn. Bẹ́ẹ̀ bá wá sọ pé ayé ni ẹ lágbára láyé, ẹ tún rántí ẹni tí ń jẹ́ ọba ayérayé tọ́jẹ́ pò ní ọmọ bẹ́ẹ̀ ń gbà tẹ̀yìn ọba tó sí mọ́. Eléyìí tó ká ẹ máa bẹ̀rù pé ó yẹ ká ṣe dáadáa. Bí ìjọba bá fẹ́ ṣe dáadáa, oríkì ọmọ ọlálọ́mí ló yẹ kẹ́ mọ́ lò, ìkan ò gbọ́dọ̀ jù kan. Láàrin 30 ọdún sígbà tá a wà yìí, tíjọba bá dá àti fún mùsùlùmí lówó dúró, tí wọ́n bá dá àti fún kírísítẹ̀nì lówó dúró pé èèpìnlẹ̀ tí náà gbọ́ bọ́ sọ́dọ̀ wọn mọ́, pé oníṣẹ̀ṣe láàmú náwó lé lórí. Láàrin 30 ọdún àti ìbáyín pẹ̀lú tẹ́ ẹ ti jẹ. Láàrin 30 ọdún àwa là ń fi tiwa là fi ń wé tiwọn, àwọn ò fi tiwọn wọn ò fi wé tiwa. Ẹ jẹ́ fún yín lápẹẹrẹ ìrìn àjò kan nígbà tọ́rọ̀ Ògbómọ̀ṣọ́ ti ń ṣẹlẹ̀ tí ń gbóná jẹjẹrẹ. Bàbá wa Adébóyè láti ọjọ́ tí wọ́n ti kí Ifá Ọ̀wọ́nrín Eléjìgbò tí wọ́n ti fi sọ̀rọ̀ pẹ̀lú bàbá wa kábíyèsí ọba Ghandi nílùú Ògbómọ̀ṣọ́, látijọ́ náà lọ́rọ̀ Ògbómọ̀ṣọ́ ló ti rọlẹ̀. Bọ́yá ìkíyèsí àtijọ́ náà lọ́rọ̀ Ògbómọ̀ṣọ́ ti rọlẹ̀, lẹ́kùbẹ̀ tí ń ké bí eku ní gbogbo náà ìjà tí ń jò nílùú Ògbómọ̀ṣọ́ láti bomi tútù sí, torí pé ẹlẹ́dàá kábíyèsí Ògbómọ̀ṣọ́, ẹlẹ́dàá Ghandi, ẹlẹ́dàá rẹ̀ ògbóyìnbó, bẹ́ẹ̀ sì lẹ́lẹ́dàá rẹ̀ ògbó lárúbáwá. Ifá ni wọ́n kì fún pọ̀rí ẹ̀ pé rántí ọba nílùú Èjìgbò tí ń sọ pé òun lòun lè jìgbò tí ìlú ò sì dẹ́ mọ́ lọ́wọ́. Bàbá wa Adébóyè wọ́n yá kábíyèsí lọ́gbọ́n, wọ́n ní gbogbo wa pátá lájọ l'Ògbómọ̀ṣọ́, gbogbo ọmọ bíbí Ògbómọ̀ṣọ́ ìlú l'Ògbómọ̀ṣọ́, àtàwọn tí ò ṣe tiẹ̀ àtàwọn tó fẹ́ tiẹ̀, mọ̀ pé wọ́n ló ní gbogbo wọn. Mọ́rí wọn gẹ́gẹ́ bí ẹ̀dá ọ̀tọ̀, mọ́rí wọn gẹ́gẹ́ bí aláburú ọ̀tọ̀, kó wọn papọ̀, jẹ́ kí ìfẹ́ jẹ́ kó jọba. Látijọ́ náà ìlú Ògbómọ̀ṣọ́ ó sì ṣe tútù sí débà, táàrọ̀ dẹ táàrọ̀ bàbá táàrọ̀ jẹ́. Ẹ wo ọjọ́ tí wọ́n ti ń fi ẹja lọ sínú ìwé Joshua, ẹja lọ sínú ìwé Paul, nígbà tí wọ́n sì sọ kíní kan ní Bethlehem, kíní kan ẹlẹ́dàá kábíyèsí yẹn ọ̀gbọ́gbọ́n tí wọ́n sọ. Ìwọ̀nba èdè Yorùbá tá a fi ń súre lọ́dọ̀ wa ìnìkan lọ́hùn wò mọ́ wa lára. Iná lọ́hùn wò mọ́ wa lára. Ó ti fún gbogbo ìran kọ̀ọ̀kan, ó ti fún wọn ní tí wọ́n máa ṣe, ó ti fún wọn lálátẹ̀lé wọn, ó ti fún wọn nírìn àjò wọn. Nnamdi Kanu ẹni tó ń pè wá sákèésí, ẹ jẹ́ ká kíyèsí, ẹ jẹ́ ká kíyèsí, nítorí òní kọ́ nítorí ọ̀la ni. Ọ̀rọ̀ mi ò ní pọ̀ kò ní jù báyìí lọ. Evangelist Adéifá, ìwà lẹ̀sìn àtúwàbà ire o.